bírèkì mọ́tò ayọ́kẹ́lẹ́ Feeli ó já wọlé onílé, èèyàn mẹ́rin ló rún mọ́lẹ̀. Èèyàn mẹ́rin tí mọ́tò ayọ́kẹ́lẹ́ kan rún mọ́lẹ̀ gidi nínú yàrá tí wọ́n ń sùn sí ni wọ́n wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí nílé ìwòsàn ìjọba níbi tí wọ́n ti ń gbà tọ́jú lọ́wọ́. Mọ́tò ayọ́kẹ́lẹ́ ọ̀hún tó jẹ́ aláwọ̀ funfun ló sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù, ìyẹn bírèkì, tó sì lọ yàbàrà wọnú ilé táwọn onítọ̀hún sùn sí, tó sì ṣe wọ́n ṣìkàṣìkà lójú oorun tí wọ́n wà. Ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún wáyé lágbègbè Líásù ní Ìdímù, ìpínlẹ̀ Èkó. Aláròyé gbọ́ pé láàárọ̀ kùtùkùtù ọjọ́ àìkú Sunday ọjọ́ 19 oṣù kọkànlá yìí ní ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 5 ìdájí ọjọ́ náà. Eré àsápajúdé wà lára ohun táwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ sọ pé ó fa ìjàmbá yìí. Wọ́n ní gbàrà tí dẹ́rẹ́bà ọkọ̀ ọ̀hún déwájú ṣọ́ọ̀ṣì kátólíìkì kan tó wà lágbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ló ti sọ ìjánu ọkọ̀ rẹ̀ nù, tí bírèkì mọ́tò ọ̀hún kò sì ṣiṣẹ́, ó daṣẹ́ sílẹ̀ pátápátá. Gbogbo akitiyan dẹ́rẹ́bà yìí láti forí mọ́tò náà tì síbi tó dáa ló já sí pàbó, nítorí pé eré tó ń sábọ̀ kì í ṣe kékeré rárá. Nígbà tí kò sì tètè ríbì kan tó máa forí ọkọ̀ ọ̀hún tì sí ló bá kọjú rẹ̀ sínú ṣọ́ọ̀bù kan, ṣùgbọ́n tí mọ́tò ọ̀hún padà jáde lódìkejì ṣọ́ọ̀bù náà tó sì lọ bá àwọn alábàárù kan tó ń sun inú ilé kan lẹ́yìn ṣọ́ọ̀bù yìí, táwọn 4 lára àwọn 15 tó wà nínú ilé ọ̀hún sì farapa yánnayànna, nítorí pé ojú oorun ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti bá wọn àti pé òjijì ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé sí wọn. Ọ̀kan lára àwọn ará àdúgbò níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, ọ̀gbẹ́ni Sodiq Adérẹ̀mí, tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀, tó gbà láti bá oníròyìn sọ̀rọ̀ sọ pé àwọn alábàárù kan tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ nínú ọgbà tó wà níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ni mọ́tò náà lọ yàbá nínú ilé. Ó ní láti ibùdókọ̀ kánsù ní Ìdímù níbí ni mọ́tò ọ̀hún ti ń bọ̀, ṣùgbọ́n gbàrà tí bírèkì ẹ̀ Feeli ló ti ń wá ibi tó máa da mọ́tò náà bò. Ọpẹ́lọpẹ́ pé òpó iná nẹ́pà tó wà níwájú ṣọ́ọ̀bù yìí tó gba mọ́tò náà dúró díẹ̀ ni kò jẹ́ kí ìjàmbá náà pọ̀ ju bó ṣe yẹ lọ. Gbàrà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ní awakọ̀ mọ́tò náà àtàwọn 2 kan tí wọ́n wà pẹ̀lú rẹ̀ ti fẹ́ sá lọ. Wọ́n mú dẹ́rẹ́bà ọ̀hún ṣá o, nígbà táwọn ọ̀rẹ́ rẹ̀ 2 yòókù sá mọ́ àwọn ará àdúgbò náà lọ́wọ́. Wọ́n fọwọ́ ba dẹ́rẹ́bà ọ̀hún díẹ̀ kó tó di pé wọ́n fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.